jama ọlọ́run tó wá gbọ́n tẹ́lá ń sọ bó ṣe kéré ma gbogbo wa yà sọ ọlọ́run pé wọ́n ọlọ́run kan tá a fẹ́ ní tá a fẹ́ rè kọ́ á ti gbọ́. ó ti gbọ́. nígbà tí wàhálà bẹ̀rẹ̀ láyé níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. akramakumullah. ó ní wọ́n ká yẹn níbi ọ̀rọ̀ anabi Sulaiman alayhi salam. alayhi salatu wassalam. wattaba'u ma tatlu shayatin ala mulki Sulaiman. nítorí pé ìpìlẹ̀ ẹbọ òun náà ní oògùn ṣíṣe ní ìpìlẹ̀ ẹbọ máa dẹ̀ là kọ́ lọ́njọ́ yé wa. àmín. gbó la fi máa ń pariwo fún gbogbo ẹ̀yin èèyàn tí ọlọ́run ti sàánú kọ́ gbọ́ yé débi pé a gbọ́dọ̀ mú nǹkan kan mọ́ lọ́hùn ní àníyàn pé a fi ń wá àǹfààní àbí ìtìláburú lọ a gbọ́dọ̀. ìbáṣe ń tọ́jú halali méjì ìbáṣe halali mẹ́ta lápapọ̀ pé ewé kìí ṣe haram egbò kìí ṣe haram ìgbín kìí ṣe haram lábàpapọ̀ ní àdìọ́ kan pé yóò máa ń fà ní wa àbí yóò ti láburú lọ no àgùrọ̀ síbẹ̀ ibi ẹbọ ti bẹ̀rẹ̀ nìyẹn ìpìlẹ̀ ẹbọ nìyẹn. ewé àti egbò wà lólòlò fún ìtọ́jú ara tó pé àìsàn bá ní. àdìọ́kàn wa náà sì ni wípé ọlọ́run tó léwé àti egbò yẹn náà tó sì pàṣẹ ká lò ó pé a lè lo nǹkan sí tí bá ń ṣe wá àníyàn àtọ́lọ́ náà láàbì lò ó kódà tó bá padà ṣiṣẹ́ òun ká gbogbo fún ọlọ́run tó jẹ́ ó ṣiṣẹ́ lágbogbo fún. ìbáṣe oògùn tá a fi tí ọ̀nà yóò bá ṣe ìbáṣe táwọn òyìnbó ṣe wá tó bá ṣiṣẹ́ kó tó mọ̀ dẹ̀bọ̀ mọ́ ọ lọ ọ gbọ́dọ̀ gbà wípé ń lọ ṣiṣẹ́. ó pe alihamudulilayi tó fi kìíní ṣe déédéé o torí pé àìmọye èèyàn ti lórí oògùn tí ò tu wọn o. bí dókítà bá tọ́jú èèyàn tó yẹ gbádùn kọ́mọ́tì pẹ́ fún dókítà ọlọ́ọ̀ni kò dúpẹ́ fún torí pé wọ́n ń kú lọ́sùn ìṣèjì nísìnyí o ọ̀gá ibi tí wọ́n gbé tọ́jú èèyàn bàbá wa kò ṣe é jí gbé akínyìn o. akí bàbá. ẹ máa rọ ẹ bá ń pọn láàyè mi o. bàbá wa kò ṣe é jí gbé ní àwọlé o. ẹ ní àwọlé yìí o. wọn náà bá sì rí wọn mọ̀ pé wọn ò ṣe é jí gbé lábẹ́ àṣẹ ọlọ́run ọlọ́run ló ṣe bẹ́ẹ̀. apá gbèrò lásìkò tí a ti àwà yìí. bàbá wa kò ṣe é kidnap. àwọn kidnap ò ní kidnap àwọn. واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان. ìbẹ̀rẹ̀ ogun rẹ̀ o gbogbo ẹni tí ọba mà sí ní ogun ìbẹ̀rẹ̀ rẹ̀ lẹ́gbọ́ yìí lẹ́gbọ́ yẹn àbí pé ẹ ti gbọ́ lẹ́nu àwọn àfáà náà rí. àwọn èèyàn láyé Sulaiman nígbà pé ọlọ́run dá ó sì ànábì tiẹ̀ ní ànábì ọba ànábì ọlá ànábì pàṣẹpàṣẹ ànábì tí ò ṣe é kojú Allahu Akbar kabir. gbogbo ìran tí máa bẹ ní dáadáa lókè èpẹ̀ lọ́lọ́run fi àwọn ànábì rẹ̀ júwe ó sì ànábì míì ní n tó ṣe é halẹ̀ mọ́ ó sì ànábì míì ní n tó ṣe é halẹ̀ mọ́ tí ó máa sọ wípé ìbá ṣiṣẹ́ pọ́lọ́ ń bá kó nǹkan fún mi ni ẹ̀yin á sì máa fìyà jẹra yín báyìí ń bẹ́ẹ̀ náà nàbí ọlọ́run torí bẹ́ẹ̀ ṣùgbọ́n náà nàbí ọlọ́run tí ò ṣe kojú ní Suleiman kí ló pọ̀ jẹ yó bí ṣe ń jẹ́ nàbí ọlọ́run ní tó ń jẹ́ adarí ayé kọ́lọ́n tó wá pa gbogbo ẹ̀ pọ̀ àti ànábì tó ṣe é yàn jẹ àti ètí ò ṣe é yàn jẹ gbogbo ẹ lọ́wọ́ apapọ̀ sára ànábì nìkan sàṣàlà. sallallahu alayhi wa sallama. ọkọ ṣe gbèsè ayé rẹ̀ ní tó ṣe é yàn jẹ wọ́n lé wọ́n ṣe gbogbo ẹ̀ kó tó wá sọ di ntí ọ sọdà káyìn. sọ di àpáta. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ọlá yìí ni àwọn èèyàn wá rí láyé Sulaiman wọ́n gbà yí pé
ọ̀tẹ̀ ń dì ní tó pé nínú tí anabi Suleiman tínú sí ń lò ní àǹjẹ̀nú wà àwọn kẹrẹ kò sí táwọn ò lè wọ̀ tó bá nídìí kankan lábẹ́ òkun kíá wọ́n lọ mú wá sí ọfẹ́ mu inú àpáta wọ́n lọ mú wá sí wọ́n á wò yí pé lásán kọ́ lélẹ̀ wọ́n gbà yí pé nǹkan kan ń jáse ọlọ́run ní òfin jọ alójú ń sìn tí bá ń da afẹ́ nìkan tí bá ń dábọ̀ oríṣiríṣi sí ìkọjọ́ alójú mọ́ wọ́n ti da kọjá wọ́n ti da kọjá wọ́n rò pé ọ̀tẹ̀ ń dì ní èyí fa kama fi mú filẹ̀ jẹ́ n sọ fún ẹ arákùnrin tí ń bẹ ń bílẹ̀ ní àbí bàbá àbíyá tọ́ba ilé dá fún ẹ láyé kò ń sáyé Yorùbá nìkan o gbogbo èyí náà ń sọ ilẹ̀ Yorùbá kan o tọ́ba ilé dá fún ẹ láyé ayé kẹfìn ẹ. wọ́n á kẹfìn sí ẹ. o lè bínú Ọlọ́run ló dáhùn tí wọ́n máa fi kẹfìn ẹ sílẹ̀ bí aré òpó lè rẹ́ǹtì ọkọ lè tara rẹ ilé ojúlé kan di méjì mẹ́ta ìwọ nìkan náà. ilé odìríngẹdẹ àtúwítà ìwí o tó ń gun káà bí wọ́n tẹ̀ ní kẹfí sí yàn ṣé àfáà tí wọ́n rí jẹ tí ń rí mu ni wọ́n ní kẹfí sí. wọ́n kẹfí sí fa. àfáà tí ń lọ tí ń bọ̀ o tó á jí ọkọ̀ ẹlẹ́à rẹ̀ ń gbádùn wọ́n ṣe jọ́mújọ́mú. wọ́n máa tọrọ bẹ̀ ní. nígbà pé àwọn ò lè gbáyé eré ń ti wọn láì tẹ́ndì. wọ́n tẹ̀ ní o. wọ́n á rò bẹ́ẹ̀ ìyẹn ò fà bínú àwọn wọ̀ dààmú nìyẹn tọ́lọ̀ fẹ́ ṣe náà nìyẹn kí wọ́n máa gbádùn ká máa dààmú. wọ́n wádìí Suleiman wọ́n wá bádìí ẹ̀ níbi pé ń gbò kúrò láyé tán àwọn àjànú ń gbẹ pé ọ̀tá ti wá sí ni wọ́n gbogbo ẹ̀yin tí bá ń lájànú ẹ jẹ́ ń sọ fún ìyálẹ̀ ta yìí òfò lẹ́ bàbá ọbẹ̀ àmì ìṣe pé mọ̀ ń sọ lọ́rọ̀ ni ara mò ń ṣe pé mò ń ṣe pé ìmí kà ń tọ àlùkùránì ni àní Ọlọ́run ní òfò wọn bàbá ọbẹ̀ ìdí ni pé wọn èé sọ̀rọ̀ ẹ wa ọ̀tá babalá wa ni wọ́n ṣe Ọlọ́run ẹ̀kẹ́ àlọ́kẹ́ ẹ má nìkan pẹ̀lú wọn o èyàn wá ń ṣe oògùn ní bá ń jẹ́ inú ẹ̀ ń dùn because gbogbo ewé tí ń papọ̀ yẹn tọ́bẹ̀ ilé change tí kankan bá lọ tẹ̀yìn ẹ̀yọ bẹ́ẹ̀ ní gbogbo ń ṣiṣẹ́ jínù ní bẹ́lábẹ́ èyàn dàrá ń jẹ̀nu ńṣẹ́ oúnjíṣẹ́ fún yàn inú ẹ̀ ń dùn retí repercussion lórí ara ẹ̀ lórí ayé ẹ̀ lórí ọmọ ẹ̀ gbogbo obìnrin tó bá rí pọ́pọ́ ń lo oògùn tí ò máa bẹ lọ́hùn pé wọ́n lọ́hùn alákòóbá lọkùnrin yìí tó bẹ́nu lọ́wọ́ wá sábàámọ̀ orí ẹni ọba bọ̀ lé ibà yìí rí i pé ìgbà tá à ń pariwo kò sóògùn nọ́ọ̀sì kùránì lákà ọ̀rọ̀ àdìsí ọ̀rọ̀ ànábì la tẹ̀lé la fi pé kò sóògùn a ò tí ì máa tí ì máa gbẹ̀yìn ògùn gbà náà ìsàyìn àti màá ń sìn gbogbo àti ọmọ tí gbẹ̀yìn ògùn nìsín ẹ wo bí ọmọ Yorùbá ti bẹ̀rẹ̀ ògùn ṣíṣe ẹ wo bí wọn bàjá ń sìn. Allahu Akbar. èèyàn wá ń sọnù ní ìsọnù tí ẹran ò lè sọnù bẹ́ẹ̀ kí ni wọ́n fi ń ṣe jàmá ọbẹ̀ wọn fi ń sóògùn ni ibi ọ̀gá dé nìyẹn ẹ má gbọ́ níwùsì bí ọ̀sẹ̀ káàbọ̀ ń sìn 87 passenger ni wọ́n já lẹ́nu ọkọ̀ tẹ́lẹ̀ kún ọ lọ tẹ̀bẹ̀tẹ̀bẹ̀. bí kọ̀ǹtẹ́nà mẹ́ta nu. ní àná nta bá ń gbọ́ ni gbọ́mọgbọ́mọ là ń gbọ́ a ò gbọ́ gbé baba kó tó wá di kó baba ń sìn. ẹlẹ́yọ̀ kọ̀ọ̀kan ọ̀ràn mọ́ kí ni òjò ọ̀ràn mọ́ jàmbá àwọn èèyàn kan ti wà tí a ti bẹ́sù múlẹ̀ tẹ́ pé lójúmọ́ wọ́n gbọ́dọ̀ mú ẹ̀jẹ̀ èèyàn. La ilaha illallah. kò sí ṣe pé kó mu tànà kó wá jẹ́ pé irú tànà ní àmúlẹ́nì tuntun míì tún ni. fresh one. ọ̀dẹ̀ láwọn tí ó bá ṣiṣẹ́ pé ẹ gbọ́dọ̀ máa kó ní mẹ́wàá wá. ní sífìrì. èlò lónìí kankan 1 million. ẹ̀sọ́ di 1.5 million ìkọ̀ọ̀kan ẹ wá sí 50 bẹ́ẹ̀ yẹn kò tí ì wọ bílíọ̀nù náà owó rèé wọ́n arọkọ̀ mbẹ̀
wọ́n ra ìbọn bẹ̀ wọ́n ta wò pé aláǹpẹ́ gànà bí ọmọ kan sọ́wọ́n lè ràn yàn òun ti ń retí mẹ́wàá ìbọn náà fi ń kóyàn sìn ibi ogun dé nìyẹn o ya'iduhum àbájáde ìsọ́ọ̀tì ogun nìyẹn o. wa yumannihim wa ma ya'iduhumu shaytanu illa ghurura. ara ewu tí wọ́n ń bẹ lára ẹni tí bá ń bẹni tí ń ṣe oògùn àbí ń dunnú sí ni wípé àwọn ẹ̀sẹ̀tánì ọ̀dáwọn èèyàn ló máa ń sìn pẹ̀lú ká máa fi òkú tó ti kú fún rẹ̀ béèrè agbára kò dá ló mà òkú fúnra ẹ̀ ló máa dáhùn ó dẹ̀ ti dáhùn sẹ́yìn rí o kódà nígbà tí ó bẹ̀rẹ̀ ó ń dáhùn pẹ̀lú eegun òkú tó ti rà orí òkú ó ń dáhùn pẹ̀lú yẹn níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ àmọ́ kò dáhùn yẹn má ó ń ga sókè ni. ó ti sùn. nísìn gẹ́bí òyìn tá a gbọ́ kò tún gba wípé ẹlùpa ẹgbórí ẹ̀wà no kò gbà yẹn mọ́ ètí ń gbà nísìn ni pé ẹni wọ́n fẹ́ lò fún wọ́n máa gé ẹsẹ̀ rẹ̀ lójú rẹ̀ láàyè ìyẹn máa pariwo oró wọ́n gẹ̀ẹ́sẹ̀ lénìí láì ní bá fogun sí bẹ̀ni ọ́rà sí lọ́la wọ́n á gé apá lójú rẹ̀ náà bí ṣe wá ń pariwo oró tóun ni ó ṣe dáǹtó tí yẹn bá ti wá kú wọ́n tún mẹ́lò míì ẹ̀ tún máa gé ẹsẹ̀ tiẹ̀ náà ìtì ń dànù ní ìsìn nìyẹn. inna lillahi wa inna ilayhi raji'un. kò ń ṣe pé ipò tá à ń sọ yìí kò ń ṣe pé báyà à ń rò sọ ẹ máa ń gbọ́ níìsì orí níìsì náà láti ń gbọ́ orí níìsì náà ti ń sọ ẹni tí ó rí wọn torí kó yọ tí ń pa àwọn èèyàn lójú ẹ̀ bẹ́ẹ̀ ní ń kà lórí rédíò. ibi tí nǹkan dé dúró nìyẹn ibi tí wọ́n ń sọ ni pé gbogbo àfihàn ṣe ètùtù ọ̀la gbogbo ẹni tí wọ́n bá fi èèyàn bá ṣe ètùtù ọ̀la gbogbo bí asarun wọn á gbéyàwó ẹ̀ Allahu akbar. àmì ò gbé ọmọ tiẹ̀ náà láìpẹ́ wọ ìyàwó má wòran tọkọ ẹ bá bẹ̀rẹ̀ níbi ewé àtegbò pariwo lé lórí pé wọ́n ní kíní ìsọ̀nà torí pé primary lọ́wọ́ àyẹn ọmọ àwọ̀ secondary ọmọ àlọ́ sí yunifásitì ọmọ àṣẹ master ọmọ àṣẹ doctoral PhD ó dẹ̀ máa ṣe Professor. PhD kó tó a di professor. Èso àmà àtẹ̀lé lẹ́yìn. èṣù máa ń tàyàn ni ẹ bá fẹ́ wé pé yóò dáhùn ya'iduhum wáyà yóò kọ̀ yẹn sílẹ̀ pé mo dáhùn mọ́ wa àtúnṣun bẹ́ẹ̀ mà báwọn tí bá ń ṣe oògùn ìsinmi wọ́n ní sinmi ṣoògùn ìsinmi. àwọn náà wá rò pé Sulaimana dọ́gbọ́n sí ni gbogbo àwọn nǹkan bí ọ̀ràn tí ń bẹ lọ́wọ́ àwọn àjànú tánà fẹ́ máa fi píráàdù pàà náà lágbára pẹ̀lú agbára wọn fún Sulaimana alayhi salam ó pa wọn láṣẹ pé ẹ̀yin àdánwò ayé yìí tá a bá lọ tán ẹ máa dàwọn èèyàn láàmú gbogbo àdánwò ọwọ́ yín ẹ lọ kó wa ó sì gbà lọ́wọ́ wọn ó wá ní wọn lọ gbẹ́lẹ̀ kó jìnnà kí wọ́n bò má bẹ̀. àga ọlá àwọn tó ti tọrọ Ọlọ́run pé kẹ́nìkan mọ́tò fi jókòó mọ́ lẹ́yìn òun pé àgbà ti dé ọjọ́ ti ń dọjọ́ alẹ́ ẹ lọ gbẹ́ ilẹ̀ kọ́fẹ́ kan ọ̀run ẹ lọ bu àga yẹn mọ́ bẹ̀ ẹ wá gbogbo àwọn àdánwò tá a gbẹ̀rẹ̀ wà jẹ̀nú yìí ẹ fi tẹ́lẹ̀ àga yẹn kọ́mọ̀ bá a rí mọ́ mo jẹ́ kó Ọlọ́run ní ń ká àdánwò ńlẹ̀ Allahu akbar. Sulaimana lo ọlátọ́lọ́ ń fún un ṣùgbọ́n gbẹ pé Ọlọ́run mọ̀ pé ayé ò mọ̀ bàjẹ́ ni tí ì bàjẹ́ tán ẹnu tèmi àtẹ̀yìn ni pé ká sọ fọlọ́run pé àtẹ̀mí àtàwọn mi àtàyà mi àtọmọ kí mi àtàwọn afá wa àtọ̀rẹ́ mi méjì tí wọ́n bàjẹ́ ńbẹ. Amina. pé ò ní bàjẹ́ kò sóògùn ẹ̀. ọlọ́tàn àjànú pe àwọn èèyàn yìí pé
àwọn ò lè débẹ̀ mọ́ ń ta àwọn bá ń bá débẹ̀ àwọn òjò náà àwọn òjò náà ń tà wọn. ìtì fi ń sagbára ibi ògbò mọ́nu ẹgbẹ́ ti tọ́nu ọ̀rọ̀ pé ìtì fi ń sagbára ibi ògbò mọ́nu ẹ máa gbẹ yọ pẹ́ tó kàn ó àmọ́ ẹ bá kàn án ẹ ti di ẹ kà máa dàbí Sùlẹ̀mánà náà ni. tẹ́ ẹ wí lẹ́sẹ̀ gbẹgbẹgbẹ lẹ́sẹ̀ kàdáwó nìyẹn wọ́n bá kàn ó. ní bá hùtà ní nǹkan rèé àṣírí rèé. bí wọ́n ṣe ń pín mọ́ra wọn lọ́wọ́ nìyẹn ibi wàhálà ti bẹ̀rẹ̀ nìyẹn bàbá ti ń ṣoògùn ọmọ ìyá ti ń ṣoògùn I'm sorry to say pé ọmọdé ń ṣe yín ọmọdé ń ṣe yín ọmọdé ò ń ṣe yín ìyá àti bàbá ti ń ṣoògùn ọmọdé ń ṣe yín ọmọdé ń fa tẹ́ bá lárò jinlẹ̀ ó yẹ kẹ́ ẹ mọ̀ pé kò yẹ kí oògùn ní nǹkan kan sí inú ayé yín tí ẹnìkan bá ṣe bí oògùn tó bá jọ bẹ́ẹ̀ ẹrẹ́rìn ẹ̀ pé Ọlọ́run sì fẹ́ dààmú rẹ̀ o sì bọ́wọ́ ẹ̀tàn sí tọ́ọ̀nù ọ̀fẹ́ jẹ́ àti ọ̀pọ̀ ó lè fẹ́ kírètì ìyá fáwọn ọmọ ẹ̀ gbogbo ẹlòmíì sì ti ń bá ayé tó fàbàbà tí ò tó àwọn dádì àti mọ́mí ẹ̀ ní ẹ̀ dá wàhálà sí lọ́rùn tí ẹ má gbé kéèsì ní ìwà ń gbà mí báyìí tó bá kọjá làákàyè a sọ fún wọn pé wẹ́ àmọ̀bẹ́lẹ̀ náà ni o ṣùgbọ́n tí ń ṣẹlẹ̀ yìí ọkọjọ́ òye ẹ̀dá afáìmà kọ́ni pé àwọn bàbá ti dá wàhálà sí lọ́rùn níbi àwọn agbára lẹ́yìn ọmọ bọ́ọ̀nù fìtínà yìí àwọn àdẹ̀tí lọ́n jẹun sí lẹ́ ń bá yìí èyí ti pọ̀ jù aláàánú lọ lọ́hùn kò yẹ kó dààmú yín tó báyìí pọ̀tí bàbá ti gbin tí ọ̀dà lẹ̀ fún yín nǹkan bú ni ẹ jẹ bí ẹlòmíì àsìkò tí ẹ lóyún ẹ̀ sí àbí àsìkò tó fẹ́ lóyún ọmọ rẹ̀ lọ́lọ́ lo nǹkan lágbára pé díẹ̀ kó tó àsìkò ló bímọ yẹn máa pẹ́ dáadáa bá náà ni bàbá ń bá ṣe lásìkò yẹn tọ́wá sí wàásí báyìí ọwá sí wàásí ọ̀rọ̀ Ọlọ́run ọlọ́sìn kankan pàtó Ọlọ́run ọlọ́sìn àjẹ́ òde gbogbo ẹ̀ṣẹ̀ ìdí ntọ́lọ́run forí jìn ẹ̀yìn ẹ̀ ló sun ọmọ yóò hàn lára ọmọ náà ìyẹn sọ Ọlọ́run tán nítọ́lọ́run tọ́lọ́run gbà ọwọ́ sun ọmọ lẹ́yìn ìgbà náà láti sọ fún gbogbo àwọn ẹlẹ́yà yìí pé gbogbo ẹ̀yìn ẹlẹ́yà ẹjọ́ kò jẹ́ ẹ̀ mọ́ sàfarawé àwọn èèyàn ẹ̀yìn yàtọ̀ ẹ̀yìn ẹlẹ́yà ọwọ́ àánú ìjà kìsìkò rẹ wà ìbẹ̀rù Ọlọ́run ló mú ọwọ́ àánú ìjà mọ́tò sọ̀rọ̀ rẹ di ẹni tí ò tún ní lẹ́sàn já tẹ̀láṣì ọkọ rẹ máa páyọ̀ Ọlọ́run lé ẹ̀ha kọ́ wá di àṣẹ ọmọ tó bá bí ìyàtọ̀ ni ilé tó bá wà ìyàtọ̀ ni ẹni ó bá dùnnú sí ìyàtọ̀ ni èèyàn gbọ́dọ̀ tọ́ kó fi bínú sí tọ́kàn wàhálà àmọ́ ń gbà wo tí ẹ má lo ẹ̀ dáadáa ni o. níta sọ débẹ̀ ni pé gbogbo kan ní máa ní ìlapa ẹni bá ṣe dáadáa á ní ìlapa ẹ̀ ń ṣe ní tí ọ̀dà náà yóò ní ìlapa ẹ̀ ń jẹ nǹkan bú tó wá bímọ lẹ́yìn ìgbà náà wàhálà ni ọmọ mi ò bí tán àǹjẹ́ ńlọmọ ọ̀yà yóò máa yọ owó lápò alákò sì ní mà á sọ fún yín pé ẹ máa wo ọ máa lọ gbé kíní yẹn ẹ máa wo yóò dẹ̀ máa lọ yẹ gbé ẹ máa rọlé ẹ náà tí a fa kan mi ní dákọ ẹ wọn tàwa ní mádùlá rọbí tí ó sọ fún kíláàsì pé tó bá dàsìkò ìdánwò ẹ máa wò pé tíra tí ní ká kó sí ojú wíńdò ẹ ti rántí yóò sọ fún yín pé òun lọ gbé tí a tó ń bẹ o olùkọ́ ń bẹ tí ń sọ wa o yóò yẹ dìde tó bá dìde sẹ́kò ní kánjú yóò tọ́ra ṣe yóò dẹ̀ yan lọ bẹ̀ á dẹ̀ lọ gbé lága yóò dẹ̀ tẹ́lẹ̀ yóò dẹ̀ dákọ̀ yóò ṣe náà kàlẹ́ ẹ̀ kò ń sẹ̀ka kò ń sẹ̀ méjì. kàlẹ́ olùkọ́ sì mẹ́wọ́n ẹgbẹ́. ẹ máa ń tí wọ́n jẹ bíi ó ké lọ́jọ́ orí fọ́sílẹ̀ àbáhùn ṣùgbọ́n tí wọ́n jẹ́ bí ń kọ́ jẹjẹkújẹ ẹ má fa wàhálà fìtínà lẹ́bọ́ àwọn àǹjànú tí wọ́n ń kọ́ àwọn èèyàn ní oògùn ẹ wá gbọ́n tí wọ́n sọ tí àwọn èèyàn bá lọ bá wọn pa fẹ́ kọ́ oògùn tá bá ń sọ fún yín pé oògùn ọ̀dà ẹ lọ́wọ́ pé oògùn náà Quran ẹ má ti dàrú alábòsí lẹ́lòmíì má dàrú oògùn àìsàn ká ń sọ gbé ma gbọ́n káfà yẹn sọ ní òṣoògùn
ó ní òsì paracetamol ó ní òsì ó ní òsì paracetamol ó ní àgbo àṣẹ aláàtà ń lò nǹkan. àṣẹ àṣà ló ń kọ ìyẹn kọ́ là ń sọ ìṣe léyan. alábòsí ni ó sì mà bẹ́ẹ̀ èyí tẹ́ fi ń tọpa kádàrá là ń sọ gbogbo ìròrí ibú kan tí ó sìnkú yẹ wípé ńgbà tí ọká ti jẹ́ ejò tí ìjẹ ẹ̀mú ẹ̀ máa wá ń bá níbi ẹ bá ká sí tẹ́ bá ti á mórí rẹ̀ tẹ́ dàpọ̀ mọ́ nǹkan àti pé ibi ọká bá kájọ sí níjẹ ẹ̀mú ẹ̀ máa wá bá ṣé wọ́n wá jọ ká. ń wẹ̀yẹ pé wọ́n ń pe ejò kan lérè abati mú nǹkan lára èrè táwa fi kún nǹkan kan wípé orí èrè ní fèrè wálé fèrè. àbẹ̀lọ́ kò dèrè náà. ọ̀gá tó ń bá dúró ti orí léèsì yọgbà léèsì ẹ̀ sára lódìdí. àbálà nkàrà yọgbà nkàrà sára kápẹ́ tó ibi tí asálásọlọ̀gà máa gbà wọ̀ sọ fẹ́ yóò fúnni eléyìí olè náà ní tẹ́lẹ̀ akramakumullah. olè náà ní kòjó lè ní ò tẹ́lẹ̀mọ́sẹ́ ní ò máa bá orí ẹ̀rọ ọlọ́run olè. ààrẹ èkó ẹ máa bọ̀ alábàdẹ ẹ máa bọ̀ Alákàdúnà ẹ máa bọ̀ ẹ wá. èso àrí pé tiẹ̀ ti bá ọ ó ti mú nǹkan mìíràn ma àǹdànú àwọn èèyàn yóò máa ti àwọn èèyàn lọ bá wọ́n máa dúró jáde wìtì Àṣírà ni o. ní ẹ̀dẹ̀ sọ pé kò sóògùn àwọn àfáàyè ní kẹ́ẹ̀dẹ̀ ní òṣòògùn. كمثل الشيطان إذ قال للإنسان اكفر فلما كفر قال إني بريء منك إني أخاف الله رب العالمين. ẹgbà sí ní Èṣù àṣírí Èṣù ní Ọlọ́run tó fún ayé o. kò ní fún náà. Èṣù ọmọ tí ọ tí ọ كمثل الشيطان tó bá tí ọ pátá ní tí ọ sọ rèé o. إذ قال للإنسان كفر. Ọlọ́run ní Èṣù ẹ̀jẹ̀ ń júwèé fún yín Èṣù àtẹ̀ǹtẹ̀ṣù bá tì ẹ̀jẹ̀ á júwèé wọn fún yín pé إذ قال للإنسان tí كفر. bá ń lérí wọn nìyẹn pé má dà á lóúnjọ ó kú fòrè ẹ gbọ́ lẹ́nu àwọn àfáà kan pé ẹni bá fẹ́ jẹ́ ẹni bá fẹ́ kọ́lọ́hún kẹ́hún kọ́kọ́ ṣe Ọlọ́run náà kọ́kọ́ kọ́yìn sọ́lọ́. kọ́kọ́ ìṣọ́lọ́ náà tọ́ba kọ́yìn tọ́ba padà kọ́yìn sí yóò wà wẹ́líkọ́mù ẹ̀ àwọn olórí ibú ọmọ àwọn asòfòdànù ọmọ àwọn àdánwò ọmọ tí wọ́n lọ kéwu Ọlọ́run tí wọ́n kẹ́kọ̀ọ́ ànábì tí wọ́n tún wáyé babaláwo. Àmàlà ńlá tẹ̀. ṣebí tí ọ̀n tara àdúrà nìyẹn pé ìbáwọn àfa kan náà sálẹ̀ yìí ẹ sì máa wò ó látara gbọ́lọ́hún èṣù fẹ́ lò ó yáà jẹ́ orí owó òrìkúrì kàyà ń bá rí ọkọ̀ ní ọmọ àgùn wọ́n tó ọkọ̀ tẹ̀lé lẹ́yìn ni bí gọ́fúnọ̀ yóò dẹ̀kọ́ fa igbó yóò pátá kó tó bẹ̀rẹ̀ wá sí wọ́n ti mú sẹ́pẹ̀. yọkọ̀ ti mu igbó burúkú bàbá wọn sí ìrora sí gidi. èso wa ti nǹkan sí pé káwọn yẹn lè bá ara rẹ̀ mọ́ kókòtò àfáà yìí. náà pé báwọn afa kan náà sáré afa kan tí wọn ń pa ibùdó Ọlọ́run lè ra ségégé rẹ̀ kọ́mọ yẹpẹ́sẹ̀ rẹ̀ méjì náà fi rìn pé ṣé tiẹ̀ láàmú á gbọ́ tiẹ̀ tí. àti finna. ó dọ ọgbọ́n nítọ́ ọmọ yìí pé Yorùbá sọ pé mà jẹ́ wàrà ní mẹ́kú wàrà ní màkú túẹ́ mà jẹ́ wàrà ní mẹ́kú wàrà ní mẹ́kú túẹ́ tó ń tí ọfọjọ́ orí ọmọ eke lọ dànù. yẹmútu jífàtà. jífàtà. ó kú gífà nù ni. owó máa tọ́mọ nìyẹn yí pé kọ̀. ukifur falamma kafara. ìgbà bá wá kọ̀ tán o. qala inni bari'un minka. àwa ni tó ọ̀rọ̀ rẹ̀ ọ̀kan mọ́ o sọ pé òrukùn lọ́rùn rẹ̀ ìmọ̀ràn ló ń gbà ọ́ bọ́ bá tẹ̀lé ẹnìkan ò ní mú ọ àfáà tòkè ńgbà tó ń gba ìmọ̀ràn bẹ́ẹ̀ tí ó tẹ̀lé sóun mú àfáà tìsàlẹ̀ ńgbà tó ń sọ fún tí ò dáhùn sóun hàn lè mà okùn sílẹ̀ tiẹ̀ náà ọwú ọ ló ṣe máa bá yí. inni akhafu Allaha rabbal alamin.
náà dún wá sí èṣù nù èṣù lóun náà ń bẹ̀rù ọlọ́run èṣù nù ó náà máa bí tó máa ń ṣe é sí ẹgbọ́n kan ìní àkáàfùláhà rabbal alamin olóun náà ń bẹ̀rù ọlọ́run òótọ́ sì ni ọmọ bíi tí í ṣe é sí gbogbo ẹ̀yin tẹ́ yálù súnà tẹ́ dúró déédéé kò tó dọ́dọ̀ yín yóò dò náà iná ma àfa yìí ìbá má jẹ bẹ́ẹ̀ gbogbo àwọn kan tí máa fẹsẹ̀ halẹ̀ ẹ̀rọ kan tí wọ́n sì máa fọn ìyára ìjà wọn tí ẹ̀ bá lọ tó ọ̀ bá lọ rè táyì ti ń gbé ọ́nú yẹn yóò ba ìyára ìjà rẹ̀ wọ́n máa lè yí. tẹ̀mútù bìgé síkà. wọ́n ń sọ̀rọ̀ ọlọ́run ló ń lérí sínú pé ó dẹ̀ wá dá mà. kò ti dáa fún ọrí láyé látàná lọ́dọ̀ wò kọ̀ọ̀dàn tán àti wọ àtàyè àtọ́mọ rẹ inú kọ́ ló ń ṣe ìyá yín nínú fúrísà kẹ́kẹ́ yá inú kẹ́kẹ́ yá wèrè ni lẹ́ẹ̀kan náà ẹni kúgbì ẹ̀kẹ́jọ yá wèrè pọ̀ lẹ́ẹ̀kan náà. ìyá fírísà nù ó ń fírísà nù. ká fúrísà nìyẹn mo tún mọ̀ mo ti dì mú. àdìmọ́ sọ àpò. ó sì lè fi sórí ayanran akramakumullah bàbá ẹ sáwò ọlọ́run lè fi ìyá rẹ̀ sórí ayanran ẹ sáwò. orí ayanran ni pé kò ní rọ́sàn ta mọ́ kàárí ta mọ́ láyé sùrọ̀kù pé nìyẹn iná ma. bẹ́sù bá ń bẹ ní ntọ́ lágbára lórí àwọn ẹni ọlọ́ni òdodo ò ní sílẹ̀ mọ́ àmọ́ sọ pé gbogbo èèyàn lọ ṣe fẹ́ràn òdodo tí ń bọ̀ ni wọ́n máa ń lérí wọ́n gbẹ́gẹ̀lé nǹkan wọn ìdìdìrín máa ń ṣe ìdìdìrín wọn mọ̀ yí pé ẹni tá à ń jọ jẹ́rú kan náà táwọn rán èsù síra àwọn ọ̀tọ̀ ẹni tí ẹ ti kó ṣúgà sílé èrà ò ní tọpẹ́ ẹ má kó ṣúgà sílé èrà ó débẹ̀ láti sọ fún ẹ pé gbogbo àsorọ̀ lọ já dànù àrìmọ́lẹ̀ tó bá wọn bí ó wà lọ hú dànù wọ́n dẹ̀ fi nǹkan ara mọ́. tọ́ba ti lẹ táìsì mọ́ kó wù. tọ́ba ti lẹ táìsì mọ́ kó wù. hú dànù. kẹ́lẹ́ máa sùn gbádùn lé yẹn owó díẹ̀ ní ọ̀nà ẹ̀ táìsì mi ìbàdàn. òmùgọ̀ kó bá ẹ nìyẹn tó gbé bí tọ́ba yí báyìí ntẹ́ ẹ̀ bò mọ́lẹ̀ yẹn ò ní yẹ sùnmọ́ o. ò ní yẹ sùnmọ́ o. kẹ́ ẹ bá hu yẹn ìyẹn bẹ́ẹ̀ tẹ̀jú kẹ́ kókó lé yẹn lọ tó pé ntí ó ṣẹlẹ̀ ẹ̀ ní gbélé yẹn mọ́. ntí ó wà dà báwọn kákúfẹ̀ ká sí wọn bẹ̀ nǹkan ká lè ní sinmi kò sọ̀rọ̀ ń bẹ̀ a máa fi kún ọ̀rọ̀ tọ́rọ̀ bá kà báyìí pé lábẹ́ ìdúpẹ́ fọlọ́run Allahu ya'lam haythu yaj'alu risalatahu ọlọ́mọ bíi ti gbé sí máa gbé jìjẹ́ rẹ̀ kà ṣe bí wọ́n gbé ń ṣe oògùn tọ́lọ́run sì karamọ́ àwọn lórí oògùn ibẹ̀ náà ti bí àwa ìwọ dáàkọ̀ ọ̀nà oko tí nílùú Ìbàdàn yìí oko tó yí wa po ó pọ̀ díẹ̀ ọ̀nà kan lọ́nà bí àwà yìí ọ̀nà kan lọ́nà àkànná ọ̀nà kan lọ́nà ìdí ayùn rẹ̀ ọ̀nà kan lọ́nà ẹgbẹ́dá mọ́níyà mọ́dàkọ́ mi ó ti ń súnmọ́ náà ọ̀dọ́ ń ti lọ́hùn. ọ̀nà kan lọ́nà àkúgbò bàbá ẹ̀ ṣe ebi gbogbo gbàgbé kọ́yà tọ́lọ̀ fẹ́ jẹ́ wagbára rẹ̀ ní gbogbo ọ̀nà oríko ni wọ́n lọ láì ní dá koríko kan tí àwọn amúbá polisi àtọlọ́pàá tí wọ́n kó àwọn èèyàn bẹ̀ àwọn ológun bẹ̀ wọ́n kó wọn tẹ́yìntẹ́yìn mi níláàkọ́ mi níláàkọ́ mi kan ń gbọ́ ọlọ́pàá ó kó wọn àwọn kan lo ọpọlọ ọlọ́pàá ni ní bá sọ pé gọ́fúnà fẹ́ rí wọn. ẹ wá sọ ń tẹ́ ẹ fẹ́ fún gọ́fúnà kálukú náà bá dùn náà bá kọ́kọ́ dé rẹpẹtẹ ní máa ń du ọkọ̀ ọwọ́ wọn kọ́ àgọ́rí làwọn ń lọ. nínú Black Maria ọjọ́ náà. ní máa ń du ọkọ̀ ọwọ́ yáà á lọ sọ ń ta fẹ́ fún gómìnà èèyàn wẹ̀wù gbélé ọdẹ ó sì gbé ìgbọ̀nà takabula lọ́wọ́ ní àròkó wọn lọ fi rí gọ́fúnà ó sì yẹ gọ́fúnà àmọ́jẹ gọ́fúnà ológun tí ọ̀ràn yàn ń sẹ́ ológun tí ọmọ pé kankan ń jẹ́kú ológun mọ̀ pé bí gbẹ̀jẹ̀ bá lọ sí London àbẹ́ Amẹ́ríkà àbí ní Saudi ní kújẹ́ lọ́dọ̀ ológun wọ́n sì tẹ́yìn wọn bẹ́ẹ̀ ni wọn bá dùn wọn kó ọkọ̀ ní wọn bá dùn wọn lọ tá ní wọn bá lọ dàn ságodi. San lórun bẹ́ẹ̀. San lórun bẹ́ẹ̀. Wọ́n lọ gbogbo náà sì di nǹkan mọ́ra o. Kí ni ara wọn ògbìn kò lájú agodi o.
sọ gbọ́ kọ́ndẹ̀ yẹ kó ń bẹ́ o mọ̀ tàrà rẹ̀ wọ́n lọ ibijọ́ wọ́n lọ jẹ́ ńlá àkùkù ní ẹ lọ tán ibijọ́ ńlá àkùkù ibi ni wọ́n lọ tán ní ọlọ́pin ibi bẹ́ẹ̀ ló ti jáde yí pé mú bàtọ́rà àkùkù tí ọ̀padà wálé ntọ́jú wá lò ojú rí Akiroma. tí àwọn èèyàn ń jó wájú mọ́ síngọ̀ tí wọ́n fi pàrọ̀pà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 p
àwọn tá à ń bẹ nínú gbó táwọn bàbá kó wa lọ ọlọ́run pẹ́pẹ́ wa náà ti yìnbọn ọlọ́mọdé arógun o àmín ogun ètò ìṣẹ́ máa ń pẹ́ bàbá dé ọdẹ ọlọ́mọdé arógun àtógun màánà àtógun àkíkí àti màjásí mọ́jà yìí kankan o. àmín. èyí ó ti bí ẹgbẹ́ wọn jẹ́ yìnbọn jọ náà ni tí àwọn bàbá tí wọ́n sọ pé wọ́n lọ ìlú lówó òwe ilé tí wọ́n ń para wọn dànù báyìí pọ́n mẹ́ta àbọ̀ olùsùnmọ́ làwọn èèyàn yìí o ẹ̀mí ní sọnù ẹ̀ máa gbọ́rò bá ẹ̀ẹ̀kan ẹ̀gbọ́ ẹ̀ka gbọ́ digam pẹ́pẹ́pẹ́ ẹ̀ bá nígbọ́ mọ́ àmọ́ túmọ̀ ẹ̀ àṣepọ̀ ọlọ́dẹ lọ́dá ìbọn ìbò lákẹ́ digam tó dùn bí ṣe ń ṣe parara wọ́n jọ sẹ́wọ́n kà wọ́n pé kí ni bẹ́ẹ̀ gbọ́ni tí ń dún náà wọ́n kà ná sí ní digam bá di wẹ́lò àwọn ẹ̀kọ́ kan mọ́ pàtó ya yóò tún parara gbogbo àwọn èèyàn ti ń pa wọn láti ń pa ẹ̀ka tó gbàgbọ́n yóò bá ní pé digam. sakabula ni àbá. àwọn àbá wọ́n wá pa ọlọ́pàá dà lẹ́bi rẹ̀. àwọn àbá láhàbí. wọ́n pọ̀ lẹ́pẹ̀rẹ̀. ọlọ́dẹ wa gbàlù wọn jó àbúrò àríra èèyàn méjì àbẹ́yẹn kan ní ọlọ́dẹ wa kú lọ́nà nígbà tí wọ́n fi ọkọ̀ lójú òkú ọlọ́pàá wálé gọ̀bọ̀rọ̀ Adébáyọ̀ orí òkú ọlá àjàmọ́ ọdọ àbáyé. kọfún ológun ọgbà náà. ọ sọ torí pé ogun abẹ́lé ń bẹ lọ ń jà lọ́wọ́lọ́wọ́ àwọn ọmọ tí wọ́n ń jagun náà wá gbọ́ pé àwọn ń jagun Biafra ẹ tún pa bàbá àwọn ńlé àwọn ìjagun mọ́. fúnra Adébáyọ̀ wá sí Ìdó tí wọ́n ń bi àwọn àgbẹ̀ ó ní bí mo gbéjọba kà èjìká mi gbẹrú o mo lè sọ̀kalẹ̀. ọjẹwọ. ẹ̀yin bàbá àwọn ẹ má bínú kí lẹ fẹ́ sanwó lè bẹ́ẹ̀ gba ẹ̀ sọmọsọmọ. ebi bẹ́ẹ̀ náà ti bí àwa tàbí ní òṣoògùn yẹn. la ta'budu sanama inna Allaha harramahu wala takun mushrikan fi sirri wal jahri. ولا تكن مشركا في السر والجهر. mo ti wá lọ sọ fún bàbá wa lákòókò ọlọ́run sì bá mi ṣe ẹ̀ẹ̀méjèèjì ọlọ́run jọ bọ́ sí ìta pé ìrọ́pẹ́. ìta gbangba ni. tàkọ́kọ́ òun ti pẹ́ yíwọ̀n tó jẹ gbọdún nìsí àwọn bàbá jókòó lákòókò máa sẹ́yìn bàbá ẹ má gọra yín o sẹ́yìn pé ń gbà jagun àgbẹ̀kọ́yà ọlọ́run fún yín lógun sẹ́ ogun kọ́ jẹ́ ṣẹ́gun o ogun kọ́ o irú ogun tí àwọn tí wọ́n kó tẹyintẹyin tí wọ́n pa wọ́n náà lógun tí yín náà ọlọ́run kan gbìjà yín jà ní o bàbẹ́ bí ẹ bá sì fẹ́ mọ̀ ẹnìkan tún pé kọ́lọ́pàá tó máa bọ̀ ní ìsìn pẹ̀lú ìbọn rẹ̀ ẹ tún wá ta kínní yín mọ́ra kẹ́ẹ̀dùn wájú ẹ̀. níwájú AK-47 lásìkò yìí. sẹ́kọ̀ ogun báyọ̀ pé ogun ọ̀rọ̀ bá gbà yín lẹ́yìn àbá yìí. ẹ máa ń gbọ́ pọ́nmọ́ yín kan kígbe kíkí òṣoògùn èmi ní o ẹ sì mú ọkọ mi ọlọ́run ṣe ọkọ ìyá mi àti bàbá mi ò láwọn wá kiri tẹ́ bá lóògùn ọkọ̀ tí mo gbé ẹ mọ nọ́mbà rẹ̀ ìsàlẹ̀ àkùkù ń bẹ̀ yẹn odò àbàtà kan bẹ́ẹ̀ ẹ má jọkọ́ yóò débẹ̀ tí ì jáàmù tábẹ́ ilé débẹ̀ tá a kọjá abẹ tí àbá ti jáàmù ẹ lóògùn ẹ jáwọ́ ń bẹ̀ ẹ má kù sí káfíìrì ẹ wọ̀ ná bẹ̀ yẹn ẹ máa fi jìkà ní pé àkùkù lé ẹ lóògùn kan ọlọ́run kan pààyàn lé ni o ẹni bá bí dáa kó ní kámi ìtumọ̀ bọ̀ ń sìn àbọ̀lọ́pàá. tẹyin ni o. àtijọ́ yẹn jú ẹ̀ bẹ́ yẹn. tẹyin. ìkan ọdún tó parí náà látún sọ àbí ní ọdún ìkọ́ àbí àtún sọ fún abẹ́ pé kò sí oògùn. bàbá wa baálẹ̀ ọba àkùfò alákùfò àfọ ní ààfin wọn ní afẹ́ ṣàdúà wọn á ní ká tó ṣàdúà kó lè gbà ẹja bára sọ̀rọ̀ lọ́nà wọn á dìde wọn á sọ fún wọn pé
gbogbo náà dá tẹ̀tí ń bá bọ̀ kò jáde wa ò gbà ẹ má dẹ̀wò ma ọ̀kabalẹ̀ ológun ẹ̀rú la orí ni wọn pé níbo lẹ́ ti bí àfáà yìí wọn lákùwò mí náà ni ó ní ẹ̀yà arákùwò ọlọ́run sórí fún yín ẹ̀yà sílẹ̀yìn ẹ̀bọ̀ nítorí pé oníbí lòún gbé dàgbà ẹ̀ láìkì ẹ̀bọ̀ ó tún sẹ̀yìn sí i. lójú wọn náà ni ó sọ ní sọ̀rọ̀ ẹ̀tẹ̀. ń ta kìdí bẹ̀ ni wípé kò sóògùn kò sí bísí bá ń tán yàn lọ́wọ́ tí bá ń tàn tó bá yẹ ti kóòtò tán tó padà yẹn ni yóò lóun náà bẹ̀rù ọlọ́run àbí. kò sì kúrọ́ ń bẹ̀rù ọlọ́run tó tọ́ kì í lọ́dọ̀ àwọn ẹni ọlọ́run ń bẹ̀ yẹn ni pé àwọn ọmọ kéékèèké tẹ́ máa ń serú kíyà fẹ́ntì jínú ń bẹ lára ẹ̀ àjẹnú máa pariwo ni tí náà máa jó wọ́n ń serú kíyà ìjọ kan fún àjànú sí àjànú kan lórí ìjọ kan ọlọ́lọ́ máa pẹ́yìn ọmọ èèyàn lé o ìwọ àfáà tó serú kíyà yìí àmọ́ tó máa gbọ́ ọdún bọ́n ṣe ń wọ̀ yìí ní inú ìdílé tàwọn o mọ̀lábí kẹ́yìn ọmọ tó kéré yányányán ó dẹ̀ ti lo 4,000 years láyé. àbíkáyìn nù. àbíkáyìn nù. 4,000 years wọ́n èkú bọ̀rọ̀. ẹ̀mí wọn máa yí bí nǹkan mi. ẹ wá wo orú ẹni tí ń jóná ẹ wo orú ẹni tí ń jóná. ibà máa èèyàn lọ kọjá lọ gbẹrù gbọ́n rí ibà máa èèyàn lọ wọ rẹ̀ nílẹ̀ ẹ lọ Suratu Jinnu ẹ wo kí lọ́rọ̀ ń sọ fún ọmọ èèyàn nípa àjànú. قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبته ولا ولدا وأنه كان يقول سفيهنا على الله شططا وأنا ظننا ألا تقول الإنس والجن ألا تقول الإنس والجن على الله كذبا وأنه كان رجال من الإنس يعوذون برجال من الجن فزادوهم رهقا. ẹ sọ pé Allahu Akbar. Allahu Akbar. mo ń gbọ́. قل أوحي إلي وأنه كان رجال من الإنس يعوذون برجال من الجن فزادوهم رهقا. ẹgbọ́ bọ́lọ̀ ṣe tásì yá ìjẹ̀nu fún wa tó jẹ́ gbé kọ̀tà fún ẹnìkan láyé fún ẹni tí ọlọ́ sọ́ra rẹ̀ kalẹ̀ fáńjànù táńjànù wá dẹ̀ntì ńlá lè lọ́wọ́ kọ̀tà fún ẹnìkan kọjá bẹ́ẹ̀ ọlọ́ni sọ ìwà náà sọ ìpè wọn náà sí mi. أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا. Ọlọ́run sọ fún ẹ̀yìn gbọ́ dáadáa. وأنه كان رجال من الجن وأنه كان رجال من الإنس. àwọn èèyàn kan bẹ́nu àwọn èèyàn tí a ń pera wọn lọ́kùnrin
ẹ̀ ṣe bọ́kùnrin ni wọ́n. يعوذون برجال من الجن ẹni tí wọ́n fẹ̀yìntì ẹni tí ń ṣọ́ wọn ẹni tí wọ́n fẹ́ kọ́ máa ṣọ́ àwọn àlùjànnú ni ìdè nǹkan mọ́ra ti fi nǹkan síbi kan iná ní gbogbo bá fọ́n tá ó níbi tí ó gbé nǹkan pamọ́ sí ọlọ́run wá ń sọ bẹ́ẹ̀ fún wa yìí pé àṣírílẹ̀ ń gbọ́ yẹn. فزادوهم رهقا làjà náà bá ti bẹ̀jọ̀ gá wọn fasaduhum rahaka tí wọ́n láwọn ò ṣe má kò sí ti jẹ́ bẹ́ẹ̀. أنه صنع لا تعبدوا الصنم إن الله حرمه لا تعبدوا الصنم إن الله حرمه ولا تكن مشركا في السر والجهر ولا تكن مشركا في السر والجهر كن كيف شئت فإن الله ذو كرم ذو كرم كن كيف شئت فإن الله ذو كرم فلا عليك إذا تلقاه من بأسه فلا عليك إذا تلقاه من بأس ẹ máa gbọ́ tí wọ́n ń forí sọ fún wa o nípa ọ̀rọ̀ ẹbọ. لا تعبدوا الصنم àfáàní ẹ má ṣe bọ mọ́ ẹ má sìn nǹkan mi lẹ́yìn Ọlọ́run mọ́. إن الله حرمه Ọlọ́run ló ṣe léèwọ̀ Ọlọ́run ló ṣe léèwọ̀ ẹ má sìn nǹkan mi lẹ́yìn Ọlọ́run ẹni gbẹ́kẹ̀ lọ́sẹ̀ ọ̀sẹ̀ ní ń sìn ẹni gbẹ́kẹ̀ lómi omi ní ń sìn ẹni gbẹ́kẹ̀ légbàdí ẹ̀yin ẹ wo àwọn tí máa ń ṣẹlẹ̀ gbogbo olé tó yẹ ń wọ̀ ṣé wọ́n ṣe nǹkan ó lè síbẹ̀. ìgbálẹ̀ àgbàdo onúgò sọ́dán padà ọ̀sẹ̀ nù wo sọ́dán padà kí wọ́n má ká má ṣẹ̀ sí lọ́wọ́ àwọn ọmọ olè. àfa kọ̀nfàmù làwọn ń gbé bọ̀. ìgbálẹ̀ àbá ìgbálẹ̀ lọ́hùn ọ̀pẹ̀tọ̀. inú ti bí sétà ní ó sì tán rẹ̀ ni. ولا تكن مشركا في السر والجهر ولا تكن مشركا في السر والجهر wala takun musrika fi sirri wal jari. wọ́n lè jẹ́ àárín. má mú nǹkan mọ́ Ọlọ́run ní kọ̀kọ̀ àti gbangba gbangba lẹ́lòmíì ti dáa kò sí bádé kọ̀rọ̀ pàdé yàrá o. mọ́ dà bẹ́ẹ̀. كن كيف شئت فإن الله ذو كرم وما عليك ولا عليك إذا تلقاه من بأسه ولا عليك إذا تلقاه من بأسه إلا اثنتان إلا اثنتان أكرمكم الله أنت لسه فواليك kàmá gbàgbé o. أكرمكم الله torí àsìkò wà Ṣé wọ́n fẹ́ sọ lẹ́ẹ̀kan? bẹ́ẹ̀ ni ẹni ká ara yín létí. إلا اثنتان فلا تقربهما أبدا الشرك بالله والإضرار بالناس الشرك بالله والإضرار بالناس mo sàdé nǹkan lẹ́ẹ̀kan إن شاء الله pé mo fẹ́ kéde nǹkan kankan bẹ́ẹ̀ jàre ní pẹ́. nǹkan yẹ tí ó ṣẹlẹ̀. ìgbà tí mò ń sàdéhùn yẹ àníyàn mi ni pé màá kéde rẹ̀ lódìdí ń bí àmọ́ ńgbà ìpọ́lọ̀ ní ń darí iṣẹ́ rẹ̀ ìdáyà wáyé pé kí n kéde ìlàjì kí n lọ kéde yòókù ní tafsir tọ́ èyí ńlá pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àníyàn mi pé màá kéde ẹ̀pọ̀ ń bí àmọ́ ẹ̀rí pé à ń fetí ketí ẹgbà ń tẹ̀ ń bà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ní ń darí iṣẹ́ yìí
akànbára wa ń bẹ̀ akànbára wa ni. wàláhí. yẹn ló bí kí n máa ṣàdúà nù ọkàn fẹ́yìn ní alẹ́ àná. Allahu akbar. mo ròyìn oronú àwọn ẹ̀yìn kan ni billahi alim lálẹ́ àná. à ń kí bóyá à ń kí mọ́ gbígbì lọ́wọ́ ni ìrònú yẹn ń dé akitan mo à ń ronú yẹn. ibà. bóyá tiẹ̀ kọ́ mo rántí ẹ̀mọ́ gbígbì náà ní akitan náà ni wọ́n á ṣàdúà náà sí. mo ronú àná gbogbo nǹkan ní máa ń lànà ẹ jẹ́ ká fi òní wá sí dáadáa torí yóò padà dìtàn lọ́la. àwọn ò sí ń bẹ̀ kódà ibi tí ọlọ́run sọ ládé ìyìn tó ronú ń já pé ẹ mọ̀ tí ẹ gbọ́ a mọ̀ tí ẹ tó pàdé lọ́la ní ìrònú débẹ̀ káyọ̀ rẹ̀ máa pè é láyé àná yẹ pé ọlá ní wá sí o ìgbẹ́rún ti kọ́ pé àjẹ́ tó kò ní. òun náà tún jẹ́ ìtàn fọlá bóni ti jẹ́ ìtàn fánà èyí lè ro tó dìtàn lọ́la sòkòlò ń já jẹ́ tàn rè. àmín. ní báyìí. ibà. kókó tí a fẹ́ kí ọlọ́run bá ní kó bá ní gbà lọ́wọ́ wa ni pé gbogbo ohun tí a sọ ìpátá a sọ lórí pé àfẹ́ ẹbọ. kí sì láàfẹ́ àfẹ́ fìtínà. gbogbo ohun tí wàá jẹ́ máa fìtínà ọlọ́run yà wá yà. àmín. ọlọ́run ọmọ wa o ọmọ wa ju bá a ṣe mara wa lọ o sì rí wa ju bá a ṣe ríra wa lọ àwa kó àlámùdí gbogbo ẹni tí ń bẹ ń wá sí yìí léwọ ọlọ́run lọ́wọ́ o gbogbo nǹkan ní máa lẹ́yìn amọ̀pẹ́yìn dáadáa ni ó gbẹ̀yìn tá a ṣe ìjọgbẹ̀yìn dáadáa fún wa oníkálukú ní ẹ̀ẹ́dà níyàn níwọ̀n bá sókè ìkéde àkọ́kọ́ nìyẹn àǹfààní larí jẹ yìí pé àlewárú bí ó yẹ ká jẹ àǹfààní ẹ kéde mo kéde fún yín pé èmi kọ́ ni ọlọ́run tí ó gba àdúrà yín o nígbà tí àfáà tí ń gbàdúrà o àfáà tí ń ṣe àdúrà lèmi o èmi èsè dèdè tí ń gbàdúrà o kí ẹ máa sọ pé òun ń gbàdúrà òun ń gbàdúrà ṣé wọ́n ní à ń ṣe àdúrà èmi náà ó dà níyàn tèmi náà. ibà. kálukó dà níyàn ní ìwọ̀nba àsìkò sógán kátó wá dà níyàn yìí màá tọrọ àdúrà fún àlùfáà kan tó jẹ́ pé ó ṣiṣẹ́ àdúrà bí wọ́n bá ṣiṣẹ́ àdúrà bí wọ́n rántí yóò bá bí wọ́n rántí yóò bá. tí àbá bá ti ń fi ọkàn òdodo ṣe dáwà ọlọ́wọ́ gba dáwà rẹ̀ ọ̀pọ̀ tí ṣe dáwà lóde òní wọn àfàníyàn káwọn èèyàn gbọ́ tọ́ lọ́hùn ṣe dáwà àníyàn kan níjọ ní wọ́n fi ṣe dáwà nípa pé gbogbo bí iṣẹ́ oníṣẹ́ ó ṣe bàjẹ́ ní ṣe dáwà lé lórí kọ́lọ̀ làwà ń bẹ̀. àmínà. èmi ń ṣe dáwà ẹ̀yin ń ṣe dáwà ajọ́ ń pè sójú ọ̀nà ọlọ́run alihamudulilá kákàjẹ́ pé ọ̀nà tá à ń gbà á pé èèyàn sójú ọ̀nà ọlọ́run ní ọ̀nà tí àwọn ẹni ìṣáájú gbà pé èèyàn ọ̀tán ká má gba ọ̀nà tí wọn ò gbà pé èèyàn sẹ́sìn ká má gbé nǹkan kan tuntun wá bí à ń gbómi tútù kalẹ̀ bí à ń tún mújọ Sunday bí à tún ṣeṣehu ṣeha bí à ń tún lọ ṣàìsàn à ń lọ ṣàìsàn bìkan gbogbo ọ̀nà náà dán yẹn kò lè túnú kankan ìwà jẹ lásán ni ẹ pè èèyàn sójú ọ̀nà ọlọ́run pé ọ̀nà rèé ìbẹ̀rẹ̀ káníyàn sì máa káàtì máa bẹ lọ́run fún àwọn tí ò tí ì sí lójú ọ̀nà kan ni wọ́n wà lọ́nà lọ́ba tán àáfàá kan ní ó gbúrò pé wá sí ìfẹ́ ṣẹlẹ̀ lénìí afakumullah. tó bá pé kí ọ̀kan nú àwọn ọmọlẹ́yìn kéde wá sí wà láyé ní eré ló ń tọ̀ àáfàá bẹ́ẹ̀ pé ẹ̀hẹ́ngbà náà kọ́ ẹjẹjọ wọ́n fẹ́ sí wá sí ẹjẹjọ kí àwọn èèyàn bá lọ ọbẹ̀ ọgbà pé táwọn bá gbọ́ pé wà sí mẹ́bí kẹtẹ́ bá lọ ọbẹ̀ wọ́n lè jẹ́ pé tí wọ́n lọ gbọ́ ń bẹ̀ yóò jàṣẹ́ àbí pé yóò tún wá sí ẹ̀mẹ́lọ kò lè tó yẹn ọlọ́run à ń ṣiṣẹ́ fún àfọ̀ wà tún rán yàn ó wá tún máìkì fún ẹ̀ ló ń pariwo tálà fata ń perí Alhaji wa Kíndélé Salaudeen. Allahu akbar.
fún ẹ ló kéde wá sí i. Allahu akbar. ẹ máa ń fi àníyàn tọ́lọ́run ṣiṣẹ́ òṣèlú mọ́ nígbà kan débi ìdíjọ́ ní tí ń ranjú kàdísì tí ń fọ́ gbárí mádìsì tí ń gbárí mú tí ń yẹn mo ní irọ́ ni gbogbo èyí ọlọ́run kù sẹ́ ìyálà ìyá ilé àti kéénu mọ̀ká mọ́tòlẹ̀ àrírí ọlọ́jẹ́ mi yóò gún o. ṣé ó sàrújí Abusedi. Asaruji. tí ó wọ ìlú wo ìlú tí wọ́n ti mọ̀ tẹ́lẹ̀ pé lánàá ó dárú ẹ̀ wò gbogbo kìíní àwọn lọ́gbà lọ tó ń ti bẹ́ẹ̀ yóò tún gbàtijọ́ yẹn náà. Saruji fún rẹ̀. bàbá àgbà. kọ́lọ̀kọ́lọ̀ ni kọ́lọ̀kọ́lọ̀ níjọ́ kan àwọn kan ní wọ́n ní àdánwò ni wọ́n Sàrújì yìí o. Abusedi. ṣùgbọ́n tí mú alẹ́rú fún ọ ní ti bẹ́ lára rẹ̀ yìí yóò bẹ̀rẹ̀ dán yẹn èyàn ò ní bọ́m̀bẹ́ o. Package. bọ́ọ̀lù sì fẹ́ bọ́m̀bẹ́ ẹ má gbé kéwú wá yóò fi kéwú dè mọ́lẹ̀ pa sọ ọmọ kéwú jáde máa sọ bí ta mẹ́ta ti papọ̀ nù kéwú tí kankan ọ̀dọ́ láàrin máa sọ ta mẹ́ta já tata mẹ́ta bú ni sóòrí sọ yẹ́bà bọ́nú ẹ̀ yẹ́bà bọ́nú rẹ̀ yẹ́bà máa rọ́ ó ń tọ́ pé àdánwò eléyìí o. Àgbà kan kéwú rèé. aranjú kéwú kí ọ pé ẹ ṣiṣẹ́ nítorí Ọlọ́run àwọn èèyàn kan tí wọ́n ti mọ̀nà wọ́n ti mọ̀ pé à ń bẹ irùngbọ̀n wà ṣòkòtò wọn wọlé mọ́ ọ̀dọ̀ àwọn kan ní à ti gbọ́ ẹ̀yin dé ẹlẹ́wọ̀n yẹn ìṣèyàn mọ́. ẹ fẹ́ fọ́n kónkó. ẹ wá ń gbé tí ò nítumọ̀ ẹ ń gbé kalẹ̀ ìyẹn mélòó sì lọ́wọ́ á mọ wọn ní adóko lóbìnrin mà obìnrin ọ̀madóko mọ̀ ṣiṣẹ́ ìyẹn mélòó lọ́fẹ́ mọ àyín nìke tí ì bá sa àwa náà tẹ́ gbọ́dọ̀ nǹkan sànú tá a bá wọn àfa gbé kéèyàn lọ kí ó nìkan sọ kọ̀ọ̀rán o àbíkọ́ bá wọn àfa gbé wọ́n lo tèmi fún mi ntọ́rùn àmì wọ́n lò ó ṣùgbọ́n Ọlọ́run yọ mí wọ́n ní bàbá tẹ́ máa ń pẹ́ kò sí jàmá bíi ti yín kọ́ ẹ̀yin ò ṣe jàmá. wọ́n fẹ́ páàkì yín. mo ní èmi náà máa ní jàmá ìsímù jàmá owó kọ́ wa ni pé jàmù yìí yá alikitari wa wọ́n ní bíi ti yín kọ́. àmọ́ yẹn ibà yẹn ń kọ́ yàn kéwòn ló di jàmá èwo làwọn kọ́ yàn àwọn tíyẹn lọ kọ́ yàn. àwọn ará bí. ẹ wá dàpọ̀ èèyàn ọmọ yìí níta ń sọ pé jàmá ṣe ìjà àmọ́ ẹ̀sìn ìjà mọ̀ gbọ̀nà mi wọ́n ní rárá àmọ́ ẹ bá ń sọ fọlọ́ ẹ bá ń sọ pé alihamudulilayi fọlọ́hún. alihamudulilayi. gbogbo ọmọ ẹ ti wá wọ́n ti padà sójú òdodo. wọ́n ti padà alihamudulilayi. wọ́n ti kówé iná lẹ̀. ọmọ dáadáa ni wọ́n gbìyànjú wọn mọ kéwù wọn kàn tí ìgbọ́ kéwù yé ni wọ́n gbìyànjú gbogbo wọn ti á padà ń sìn èyí tí ò padà kó kéde síta ó ti padà torí pé ẹ gbọ́ wóró mọ́ wọ́n sì ní aníkólé ọ̀sá ọ̀dà alẹ́ ọmọ rẹ̀ ni wọ́n ìta sọ fún wa ni pé ẹjẹ́ àjọ papọ̀ parọ́pọ̀ ṣẹṣẹ súnà kí súnà lè kárí ní ìsìn àjókòó ní ìsìn agbọ́rọ̀ Ọlọ́run kẹ́hìn adé pé kẹ́mọ jókòó gbọ́rọ̀ Ọlọ́run nínú Rọ̀mùdánà bídíà ni èwo la fẹ́ ṣe báyìí ẹni ò sí jàmá ẹ̀yin náà sì kójọ ẹ̀ máa ń lẹ́yọ̀ kọ̀ọ̀kan ẹni jàmá ẹ̀ ò sí jama bí o sí kílẹ̀ yín dà yìí ẹ̀dí jama la jama. jama atula jama a. jama atula jama a. o kọ̀ọ̀kan náà fẹ́yìn náà. àmọ́ wọn ò sọ bẹ́ẹ̀ má o. wọ́n ti kó mi. wọ́n ti jẹ́wọ́ o. wọ́n ti kó mi. kódà ọmọ tó wá dọ́mọ àgbàríkà ní ìsìn mo ṣàdúrà fún dàjí abrosit. mala rasidi. baba abeji. ale ṣàdúrà fún rajulun rasidu. mo ṣe láìkì bèjì tó mọ̀ láìkì bèjì bọ́ o. a'anakumullah wa ahana aduwakum. ẹ mọ̀ pé mo máa ń tẹnu mọ́ gan. ẹ máa ń tẹnu mọ́ Ọlọ́run jẹ́ mi yóò gùn. amina. wọ́n wá ń pe ọmọ yìí ní bàbá àbèjì bàbá àbèjì. yẹ àti àǹtọ̀rẹ́. ẹ má pe bàbá àbèjì mọ́ àti yóò di bàbá àbèjì dáadáa. Allahu akbar. bọ́lọ̀ ń fẹ́ ó ti sọ síta pé òun ọ̀sọ́ kàtàkàtà ma. Allahu akbar. ó ní gbogbo àwọn táwọn fi ìké ha iná fún àwọn máa gbà padà ní ìsìn. ẹ máa kọ́ ọ. àti sẹlẹ̀nsì. ẹsẹlẹsì. mo wá kírẹ́dìtì ẹ̀ pé tẹ́ ẹ tún gba síbí rẹ̀. ẹni tí ó bá lè sòdodo báwọn Ọlọ́run fẹ́ ṣàánú ẹ̀ torí pé ó ti sókè wọ́n ti ń pé tì í ó yẹ tó lè sọ pé mo kírẹ́dìtì ẹ̀ ó ní bá ṣe sùn èyàn fi síbí jẹun àádọ́gbé nẹ́ẹ̀nù ó ní apá ẹ̀kọ́ gbóná. ọlọ́pàá sàlékún ìmọ̀ náà àfà náà. amina. ní wọ́n fẹ́ kéde ní àkọ́kọ́ méjì ní bá kéde ṣùgbọ́n mo kéde kan sì pé ẹ̀dà níyàn.
subhanaka wa bihamdi ashhadu an la ilaha illa anta astaghfiruka. Ajá kìíní Jama. amina Amina. bando tí wọn o Àmín. amina Àmín. wọn ni kìíní yìí Àti aláàrẹ o. fún àǹfààní nítorí ma pé ntí ọba wá sí tí ọba dáa Tí ó bá dáa, Yóò ṣe jama mọ́sá-mọ́sá. ẹ̀dá torí Ọlọ́run ẹja ṣe sùúrù díẹ̀. kìíní ìṣe mọ́sámọ́sá lẹ́nu Eh. amẹ́ ń bá lò ó yọ sàdúrà fẹ́ ni yóò ṣe Ah. yọ sàdúrà fẹ́ tó júwe fún 150 ni o. Ọlọ́run ṣàánú wa. Ẹja sọ pé jazakumullahu khairan. Jazakumullahu khairan.